ṣá kẹ́kẹ́ mo múre gbó fá mo bàbàjà mo múre dí ọ̀pẹ torí ẹni méjì kọ́ torí ọmọ ológo 5G tó ta gbogbo ayé yọ Rukayat Àjọkẹ́ Adébùkọ́lá ni mò ń ròyìn. ǹlẹ́ Adébùkọ́lá Rukayat tó bá yájọ́ ọ̀fẹ́ wáyé abájọ tí gbogbo ayé fi ń fọmọ Razak ayé ti ń fẹ́ ọmọ òní fẹ́ ọ̀dànù bí èkó ẹ̀pà. èrò ìyàwó ẹ wá bá wa yọ̀ bá wa dúpẹ́ o ọjọ́ tá a ti ń fojú sọ́nà fún ló pé ọjọ́ bí Adébùkọ́lá Àjọkẹ́ ló pé ìní gbogbo ìlú ṣe ń fò fáyọ̀. ọlọ́jọ́ bí òní Adébùkọ́lá Àjọkẹ́ lọ́bọ ní kẹ̀kẹ́ kì í ṣòní kì í ṣàná tọ́lọ́mọ ọba ti ń kájọkẹ́ adé ọlọ́mọ ọba tó ti ń kẹ́ òní fi ọ́ sílẹ̀. ó ti yá Àjọkẹ́ adé máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ gbogbo tó kójọ òní jò dànù. ó pọ̀ aya Lawrence ló ní kò pọ̀kẹ̀ orí ọlọ́run nínú ayé òun ó kọjá OPP táyé ròyìn. ó yá Àjọkẹ́ adé Daniela ọlọ́pọ̀ ẹwà rèé amọ́lóló bí egbin apọ́nbẹ́po rẹ̀ eyín mẹ́nugún aya Daniel ní mò ń ròyìn. ó ti yá Àjọkẹ́ adé sọ̀rọ̀ sókè kó o fẹnu ọpẹ́ dúpẹ́ fọbọ ọlọ́pẹ́ tọ́pẹ́ tọ́ sí lórí orí ọpẹ́ tó ṣe fún ọ tó jẹ́ kó o tún rọ́jọ́ òní láyọ̀. ọlọ́jọ́ bí òní màmá Miracle màmá Lauren ìwọ ló lónìí màmá Laura ó lè gara tán kó gbé bọ́dì sókè. happy birthday to you Àjọkẹ́ adé Adébùkọ́lá every 14 of February is your day ọdún 2021 ló pé ìní gbogbo ìlú ṣe ń bá ọ yọ̀. ọlọ́jọ́ bí òní ó ti yá jẹ́nbọ́ délé bàbá tó bí ẹ lọ́mọ ìwọ lọmọ ẹ̀pẹ́ alárẹ̀ ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ ọmọ Olúyẹ̀kú àgbà ẹ̀yin lọmọ oníkó àbàtà ṣéran bàbá yín lọmọ olóbìkan ọ̀wọ́wọ́ tiriwọ́ ọmọ olóbìkan ọ̀wọ́wọ́ tiriwọ́ obì tó tọ́ ló ń wọ̀ sápó èyí tí ò tọ́ ló ń wọ̀ sínú gbótẹ́ranko burúkú róòmù jẹ ẹ̀pẹ́ alárẹ̀ o ẹ̀yin lọmọ ẹni kúkúrú lọ́sàn-án gbọ̀ọ̀rọ̀ lóru ṣẹ́yìn lọmọ apẹjafẹ́ja jẹ ọmọ alágbàlá kan rẹ́kẹ́rẹ́kẹ́ ọmọ alágbàlá kan rẹ́kẹ́rẹ́kẹ́ ẹrú ń gbà á ọmọ ń gbà á wọ́n ní kí ọmọ àgbà nílé bàbá tó bí yín lọ́mọ torọ́ ọmọ ọba ò gbọ́dọ̀ jagun bí ẹrú ṣẹ́yìn lọmọ arówó rẹ̀ rú má rówó rẹ̀ kan torọ́ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í síyàn ẹ̀yin lọmọ ẹlẹ́ṣin nílé àmúṣẹ̀rẹ̀gùn tó bá wà nílé a máa dún bí odidi ẹran fún ni jẹ ẹ̀yin lọmọ onígi mẹ́ta níbẹ̀ jù ọ̀kan sowó ọ̀kan soyùn ọ̀kan sàlárì bàbá aṣọ nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọmọ mo lè jẹ́jẹ́ mo lè bùyàn ọmọ apẹja fẹ́ jẹjẹ ta ló ní wọn ò lómi lẹ́gbẹ̀ẹ́ ẹbí wọn ta ló la bàtà bútú bàbá omi kómi ta ló la bàtà bútú bàbá odòkodò ẹni bàbá yín dẹ̀pẹ́ ṣùkúṣùkú ẹja ni wọ́n ń jẹ ẹni tí ò bá yín dẹ̀pẹ́ egungun ẹja lẹ̀ ń fúru wọn jẹ nílé bàbá tó bí ẹ lọ́mọ. ọlọ́jọ́ bí òní o Rukayat Àjọkẹ́ Adébùkọ́lá tó bá wá ń gbọ́ kíkì yìí gbogbo olólùfẹ́ rẹ pátá ni wọ́n ń pè happy birthday to you.